Ẹ kú ojúmọ́ o. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ìràwọ̀ afẹ́fẹ́ láàárọ̀ òní. Kí ni nǹkan tí ìwọ mọ̀ nípa ìràwọ̀ afẹ́fẹ́? Ìràwọ̀ afẹ́fẹ́ jẹ́ ọmọ tá a bá bí láti September 23 wọ October 20. Ìràwọ̀ afẹ́fẹ́. Ìràwọ̀ afẹ́fẹ́ jẹ́ àwọn tí ègún ìdílé máa ń sábà yọ lẹ́nu. Tó jẹ́ pé bí kán máa sùn kán máa láwọn àlákàlà lójú tí wọn ṣùgbọ́n kì í ṣe àlákàlà o. Bí kí wọ́n máa rí wípé àwọn ń jẹun ojú oorun àbí wọ́n ń bá wọn lájọṣepọ̀ lójú oorun. Irú wọn sì gbọ́dọ̀ kàwé kán lè bá ṣe oríire torí wípé ègún ìdílé a máa yọ wọ́n lẹ́nu o. Irú wọn ní di president, advertisement, wọ́n gbọ́dọ̀ máa ṣe pastor, àáfà, pilot. Ẹ pe aago mi fún ẹ̀kúnrẹ́rẹ́ 08164514025.